TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ejìrà TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí wa pé àkòdédé àsìkò yìí nílé lóko lọ́nà odò, mo kí wa pé àkójúmọ́ àsìkò ojúmọ́ mọ́. Mo ní ojúmọ́ tó wà lónìí, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga ló máa jẹ́ fún wa láṣẹ Èdùà. Mo sì tún kí wa wípé a kú àyájọ́ òmìnira tòní. Ẹ wò òmìnira náà ló máa jẹ́ tiwa, a ní rógun ìnira láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ojúmọ́ aláyọ̀ lórí ìkànnì BGI TV. Ẹ ti mọ̀ bí a ṣe máa ṣe wípé àwọn ìròyìn ojoojúmọ́ òun náà la máa mú wá sí etí ìgbọ̀nyín. Ta náà ní ìjọ tòní gẹ́gẹ́ bí ṣe mọ̀ wípé òdún náà dẹ̀ lèmi náà mi kì í ṣe àìmọ̀fólókan. Títílayọ̀ Àgbọ̀ọ́lá náà lórúkọ mi. Èmi nìkan wá kọ́ ni mo wà bí lónìí, olùkùnmí náà wà bí pẹ̀lú. Ẹ jẹ́ ká máa kíra wa wípé àkójúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ ti mọ̀ wá, ẹ ti mọ̀ ṣe wá wípé ojoojúmọ́ báyìí la máa ń fún yín àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Bẹ́ẹ̀ òní nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ọjọ́ tó yà lára ọ̀tọ̀ lẹ́yìn ọdún márùnlélọ́gọ́ta àtúnṣe àyájọ́ òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgó láàárọ̀ yìí o, ẹ rí nǹkan gbọ́ nípa ti ọdún tá à ń ṣe ní òní. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fún yín àwọn ìròyìn lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ọmọ kò ní kọ̀ títí kó gbàgbé orúkọ rẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá, kókó àkọ́kọ́ òun ni ibi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó tún ṣí ìwé ìrántí kan ìgbésẹ̀ kan tó gbé o nígbà tí ó gun orí àlééfà ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ lọ dẹ́kun láti máa sọ̀rọ̀ kò dákùdé kiri o, nítorí wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó ti so èso rere. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ìjọba àpapọ̀ ti sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ tí Dangote lé kúrò lẹ́nu iṣẹ́ ó ti pọn dandan fún báyìí láti gbà wọ́n padà sẹ́nu iṣẹ́ o. Báwo ni wọ́n ṣe yanjú ọ̀rọ̀ yìí sí? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìjọba ìpínlẹ̀ Ògùn náà ni wọ́n máa ti ṣe bẹbẹ tó kọjá bẹ́ẹ̀ wọ́n máa ti yan olùkópa kan lórí ẹ̀rọ ayélujára, ìyún Ayọ̀mípọ̀sí Olúwadáhùnsí tí gbogbo ènìyàn mọ̀ sí Mandikis, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú àjọ tó ń gbógun ti lílo oògùn nílòkulò. Ìpínlẹ̀ Kwara ni kò ní jẹ́ ibùgbé fún àwọn oníwà ọ̀daràn, àwọn ajínigbé. Kí ló bí ọ̀rọ̀ yìí jáde? Gómìnà wọn kí ló dé tó ṣe sọ eléyìí tó fi ọwọ́ sọ̀yà? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Olúbàdàn tìlú Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà náà ni ó ti sọ di mímọ̀ fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar wípé pàtàkì ojúṣe òun lórí àpèrè ọba náà ni láti sin ọmọ ènìyàn pẹ̀lú òdodo. Ẹ gbà wá o, nílẹ̀ Yorùbá àwọn Àmọ̀tẹ́kùn mẹ́ta ni wọ́n mà ti ṣekú pa àwọn èèyàn kan fura sí àwọn Fúlàní wípé ó ṣeéṣe kó jẹ́ àwọn lọ́ṣiṣẹ́ láabi yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣẹlẹ̀ ọ. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ láàárọ̀ òní. Ọjọ́ gbogbo tòlè ọjọ́ kan náà ní tòlóhùn. Wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra náà ni ó ti tẹ àwọn afurasí adigunjalè 4 nípínlẹ̀ náà. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn la máa mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kan tó jọjọ ìgbádùn àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀dẹ̀ máa gbàgbé bẹ́ẹ̀ náà láǹfààní láti máa dá sí àwọn ìròyìn yẹn lóní yàjóyàjó bàbá ṣe mú wá sí etí ìgbọ̀nyín. À ń lọ à ń bọ̀, ẹ kú ìkàlẹ̀.
móhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdùn ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ ní báyìí ẹ jẹ́ ká máa wọnú àwọn ìròyìn náà lọ lónìí sàn-án. ààrẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti sọ di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà ó ní àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní ìrírí àṣeyọrí lábẹ́ ìṣàkóso òun. ààrẹ sọ̀rọ̀ yìí di mímọ̀ nílùú òwèrè nípínlẹ̀ imo lánàá òde yìí níbẹ̀ náà ni ó ti rọ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti lọ ṣe sùúrù. ààrẹ bọ́lá ahmed tinubu sọ wípé ṣé ẹ rí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà ó ní kì í ṣe wọ́n ní wọ́n pé ó ní ó ti yí bíríbíríbíríbíríbírí ó ní ó ti yí dé ìbúdé ògo àti pé ẹ̀yin náà yóò fojú ara yín rí o. ó ní kí àwọn ẹlẹ́gàn àwọn ẹlẹ́nu jẹ́wọ́yà àwọn sọ̀rọ̀sọ̀bọ́tò kí wọ́n lọ rẹ̀ sábẹ́jẹ́ mọ́wọ́ o kí wọ́n dẹ́kun láti máa sọ ọ̀rọ̀ kòdákùdé sí orílẹ̀-èdè wa nàìjíríà nítorí pé orílẹ̀-èdè náà ni ó ti so èso rere o. ààrẹ bọ́lá ahmed tinubu tẹnumọ́ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí n sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní àní ká má bẹ̀rù sẹ́ ó ní ká má fòyà ó ní òun wà lẹ́yìn wa bíi kénisẹ́ ó ní nítorí pé lákan náà ni òun wà bíi ìbọn ó ní ká ṣàṣe kí ni ó ní ká lọ rèé ṣe sùúrù ó ní gbogbo wa náà la máa ní ìrírí àṣeyọrí náà láìpẹ́ láì jìnnà. ọ̀rọ̀ yìí náà ló wáyé lẹ́yìn ìgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu sọ di mímọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ti so èso rere o tí ìmọ́lẹ̀ sì ti wà lẹ́yìn òkùnkùn bírímù níbi ayẹyẹ ìgbàdé olúbàdàn tìlú ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà. ní báyìí ààrẹ wa lórílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti wá tẹnumọ́ wípé kí àwọn ẹlẹ́nu jáwáyà kí wọ́n lọ rèé dẹ́kun láti máa sọ̀rọ̀ kòdákùgbé o. ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà náà ni ó ti so èso rere. inú ìwé ìròyìn daily post lẹ́sìrì kà lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ìwé ìrántí tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe o nípa ti ìgbésẹ̀ rẹ̀ bó ṣe yọ owó ìrànwọ́ epo kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ́jọ́ tí ogun orí àléfà aláṣẹ ti orílẹ̀‐èdè nàìjíríà nínú ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu sọ ní àárọ̀ òní láti sàmì sí àyájọ́ òmìnira ti orílẹ̀‐èdè nàìjíríà ni ó ti sọ dímọ̀ pé ṣe fẹ́ gbọ́ ìpinnu tí mo ṣe ní ìgbà náà kì í ṣe èyí tí ó rọrùn fún mi ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ṣe ìpinnu náà láti lè dóòlà ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn fún àǹfààní àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà. ààrẹ bọ́lá ahmed tinubu ẹni tí ó sọ dímọ̀ wípé àwọn nǹkan tí àwọn jogún bá kì í ṣe ohun tí ó dára rárá èyí tí ó kù díẹ̀ kí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà kó ṣe bẹ́ẹ̀ tó tẹnubọ epo gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ náà nígbà tí yóò tẹ̀sí ọwọ́ iwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ fẹ́ gbọ́ àwọn èèyàn kan ni wọ́n ń fi àǹfààní owó ìrànwọ́ epo orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n fi ń ṣe ìgbádùn ara wọn nígbà tí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wọn kò rí nǹkan kan dì mọ́ gẹ́gẹ́ bí àǹfààní láti bí ìgbésẹ̀ yìí. èyí ni ààrẹ bọ́lá ahmed tinubu tún tẹnu mọ́ wípé àsìkò yìí a fẹ́ mú ọjọ́ iwájú wa lókùnkúndùn ju àwọn nǹkan ọjọ́ òní lọ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ṣe ti sọ di mímọ̀ wípé ẹ wo ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè nàìjíríà gbogbo owó tá a rí lórí ìrànwọ́ epo orílẹ̀‐èdè nàìjíríà gbogbo rẹ̀ láti darí sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò ètò ọ̀gbìn àti àwọn àkànṣe iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan láti mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà. ó ní ẹ wò ó ìwà àjẹbánu làwọn èèyàn kan
ń fi owó ìrànwọ́ epo náà ṣe ní ìgbà náà tí wọ́n fi pawó sí àpò ara wọn ṣùgbọ́n lásìkò yìí tí àwọn ti ṣe ìpinnu náà láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 àwọn àtúnṣe kan ti ṣe gíní ó ti ń wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ epo kúrò ó ṣe pàtàkì ní ìgbà náà bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn fún òun ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ́ríkà níbẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó máa ní wọ́n máa ti ṣe bẹ̀bẹ̀ eléyìí tó kọjá bẹ́ẹ̀ wọ́n ti yan arábìnrin olùkópa kan lórí ẹ̀rọ ayélujára eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mípọ̀sí Olúwadáhùnsí tí gbogbo ènìyàn mọ̀ sí Mandy Kiss gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú àjọ tó ń gbógun ti lílo oògùn nílòkulò nípínlẹ̀ náà. Ìyànsípò náà ló fìdí múlẹ̀ o lásìkò ayẹyẹ àjọ tó ń gbógun ti lílo oògùn nílòkulò nípínlẹ̀ Èkó eléyìí tó wáyé lánàá òde yìí. Níbẹ̀ náà ni alábòjútó fún ọ̀dọ́ àti ìdàgbàsókè ìlú Ìyùnmọ̀ Bọ́lájí Ògúnléndé náà ló ti yan olùkópa lórí ẹ̀rọ ayélujára náà Ayọ̀mípọ̀sí Olúwadáhùnsí tí gbogbo ènìyàn mọ̀ sí Mandy Kiss gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú àjọ náà. Nínú fọ́nrán kan eléyìí tí ẹnìkan fi léde lórí ìkànnì abẹ́yẹfò Ìyùn Ògúnléndé ṣàlàyé wípé ìgbésẹ̀ láti jẹ́ kí Mandy Kiss kópa náà ni ó jẹ́ ìfọwọ́sí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára. Ó ní a ti wà níbí pẹ̀lú Mandy Kiss àti pé ó ti gbà láti jẹ́ ọ̀kan lára àwọn aṣojú wa. Bákan náà ó ṣàlàyé wípé lílo oògùn òyìnbó nílòkulò náà ni ó ń fa àwọn ìṣòro ní àwọn agbègbè wa àyíká wa àti ara àti àwọn ìlú wa tí ó sì jẹ́ wípé ìjọba nìkan wọn kò lè dákojú ìṣòro náà. Lákòótán ó ní a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ó lè bá ọ̀gọ̀rọ̀ ènìyàn sọ̀rọ̀ àti pé Mandy Kiss náà ni ó kájú òṣùwọ̀n tí ó sì ní àwọn alátìlẹyìn eléyìí tó ẹgbẹ̀rún irinwó. Ó ní ìdí nìyí o tí àwọn fi yàn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú àjọ tó ń gbógun ti lílo oògùn òyìnbó nílòkulò. Inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀sìríkà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o jẹ́ ká lọ síbi tí wọ́n ti bá wọn yanjú ẹ̀ o tẹ bá ń gbọ́n ti bá wọn yanjú ẹ̀ ọ̀rọ̀ áwọ̀ láàrin iléeṣẹ́ ibùdó ìfọpo Dangote àti àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka ti ètò ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì Pegasan ni wọ́n ti ń sọ di mímọ̀ lásìkò yìí pé ìjọba àpapọ̀ ni wọ́n ti bá wọn yanjú ọ̀rọ̀ yìí wọ́n sì ti sọ di mímọ̀ wípé gbogbo àwọn òṣìṣẹ́ tí iléeṣẹ́ Dangote tó ṣe bẹ́ẹ̀ tó lé kúrò lẹ́nu iṣẹ́ ni wọn yóò máa dá padà sí ẹnu iṣẹ́ wọn lásìkò yìí gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe kéde èrò eléyìí ní òní gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ ní láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò òṣìṣẹ́ àti ìgbaniwọlé òṣìṣẹ́ Mohammed Maikari Ndenyange gẹ́gẹ́ bó ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde láti inú Àbújá lónìí níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ṣe rí gbogbo ìlànà tó yẹ ká tọ̀ nípa ti ìpàdé láti rí pé àwọn aráàbí wọn padà sẹ́nu iṣẹ́ wọn gbogbo ìlànà yìí látọ̀ nípa ìpàdé èyí tí ó wáyé láàrin àwọn tí ọ̀rọ̀ náà kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Bákan náà ni wọ́n tẹ̀ sí ọwọ́ iwájú wípé kò ní sí wípé wọ́n ń finá mọ́ àwọn aráàbí yìí ní ọjọ́ iwájú tó bá di wípé wọ́n gbà wọ́n padà sí ẹnu iṣẹ́. Bákan náà ló wá sọ di mímọ̀ sí iwájú wípé ṣe rí ẹgbẹ́ Pegasan ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti gbọ́ ti Dangote báyìí òun náà sì ti gbọ́ ti àwọn yóò wọ́gi lé ìyanṣẹ́lódì tí àwọn fẹ́ gùn lé pẹ̀lú àwọn ìlànà kan tí àwọn fẹ́ tọ̀. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ṣe rí dídarapọ̀ mọ́ ẹgbẹ́ tí wọ́n pè ní Pegasan yìí ló jẹ́ ọ̀kan òfin tó ti wà nílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà fún gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Dangote wọ́n sì gbọ́dọ̀ bu ọlá fún eléyìí. Wọ́n ní ìpàdé náà ó yọrí sí rere ó sì so èso rere láàrin ẹgbẹ́ méjèèjì náà. Wọ́n ní kódà wọ́n sọ débi wípé wọ́n nàka ẹ̀sùn sí Dangote wípé báwo ló ṣe máa rọ́pò àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n wá láti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ará ilẹ̀ òkèrè. Wọ́n ní eléyìí ó tàpá sí òfin àwọn òṣìṣẹ́ àti àwọn nǹkan kan bí ìgbaniwọlé sẹ́nu iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́tún lọ́sì wọ́n sì gba ìtọ́ ara wọn dámì wọ́n ti parí aáwọ̀ o. Dangote ti sọ di mọ̀ pé òun ṣiṣẹ́ tán o láti gba àwọn òṣìṣẹ́ wọ̀nyí padà gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rẹ́ kà níbẹ̀. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà náà ni ó ti túbọ̀ fìdí yíyọ ara rẹ̀ kúrò nínú òṣèlú múlẹ̀ o wípé pàtàkì
ojúṣe òun lórí àpèrè ọba náà ni láti sin ọmọ ènìyàn pẹ̀lú òtítọ́ àti òdodo. Olúbàdàn sọ èyí di mímọ̀ lánàá òde yìí lásìkò tí ó ń gba àwọn aṣojú igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Àtíkù Abubakar lálejò ní ilé rẹ̀ eléyìí tó kalẹ̀ sí agbègbè Bódìjà nílùú Ìbàdàn. Ààrẹ tẹ́lẹ̀ Àtíkù Abubakar náà ni ó léwájú o tí alága àpapọ̀ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP amòfin Iyancha tó sì tẹ̀lé lẹ́yìn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Cross River tẹ́lẹ̀ amòfin Lẹ́yẹ Imoke àti gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Malam Nasir El-Rufai. Àtíkù Abubakar sọ di mímọ̀ wípé òun dìídì wá ní o láti wá kí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kú oríire ìgbàdé rẹ̀. Bákan náà Àtíkù Abubakar lo àkókò náà láti rawọ́ ẹ̀bẹ̀ fún kíkùnà láti péjú síbi ayẹyẹ ìgbàdé náà tí ó sì sọ di mímọ̀ wípé ó ní àwọn nǹkan kan náà ni ó ṣe ìdíwọ́ fún òun láti má wá síbi ayẹyẹ ìgbàdé Olúbàdàn náà. Ọba Rashidi fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí Àtíkù Abubakar àti àwọn akẹgbẹ́ rẹ̀ káàbọ̀ tí ó sì sọ di mímọ̀ nínú ìdáhùn rẹ̀ wípé lóòótọ́ ni wípé òun kò ṣe òṣèlú mọ́ o ṣùgbọ́n ó máa ń wù òun kí òun máa sọ àwọn ìrírí òun nínú ìrìn àjò òṣèlú eléyìí tóun ti rìn. Ó ní ó ya òun lẹ́nu gidigidi o nígbà tí òun kò rí ọ̀pọ̀ nínú wọn níbi ayẹyẹ ìgbàdé náà pàápàá jùlọ bí òun ṣe tẹ̀lé orúkọ àwọn àlejò tí òun sì ń retí rẹ̀. Ó ní ṣùgbọ́n fún ìdí tí Àtíkù Abubakar sọ yìí ó ní kò sí ìṣòro kankan o wípé irú rẹ̀ á máa wáyé. Ó ní kò nílò ọ̀rọ̀ ìdáríjì o níwọ̀n ìgbà tó jẹ́ wípé kò mọ̀ọ́mọ̀ ṣe. Lákòótán ọba Olúbàdàn tìlú Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà fi ẹ̀mí ìmoore rẹ̀ fún àbẹ̀wò náà tí ó sì sọ pẹ̀lú ìdánilójú wípé òun kò ní dójú ti àwọn ọ̀rẹ́ òun àti àwọn afẹ́nifẹ́re òun. Inú ìwé ìròyìn Vanguard jẹ́ òtítọ́ balance rẹ̀. Látàrí ìkọlù tó ń wáyé ní ìpínlẹ̀ Kwara gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazaki ló ti jáde sí gbangba wálé àbáyé wípé ẹ wo ìpínlẹ̀ wa dáadáa kò ní sí ààyè fún àwọn oníwà ọ̀daràn àbí àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà. Ẹni tí ó sọ ilé ìdí mímọ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ ààbò ní ìlú Ìlọrin ní àná òde yìí. Níbẹ̀ ni ó ti sọ dímọ̀ pé ìṣèjọba rẹ̀ ni wọn yóò máa tẹ̀síwájú láti máa ṣe ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Wọn ní ìpàdé yìí ló wáyé lẹ́yìn ìkọlù ojoojúmọ́ tó ń wáyé ní Òkè Ọdẹ àti àwọn agbègbè mìíràn ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu ènìyàn 12 gẹ́gẹ́ bí gómìnà ṣe ti wá sọ dímọ̀ pé òun ti fi ọ̀rọ̀ náà tó ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí. Àwọn sì ti béèrè fún àfikún àwọn ẹ̀ṣọ́ ààbò láti finá mọ́ àwọn ará bíi níbi tí wọ́n fi orí pamọ́ sí. Wọ́n ní láìpẹ́ yìí ni wọ́n ti gbé olùyà iléeṣẹ́ ọmọ ológun wá sí àárín ìlú nìyẹn ní ìlú Ìlọrin láti lè ró ètò ààbò ibẹ̀ náà ní agbára. Bí ẹ kò bá gbàgbé wípé ọjọ́ ajé ni àwọn ọmọ ológun ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ọlọ́pàá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìwọ́de lọ sí Bàbá Ṣàngó ojú ọ̀nà Kwara sí Kogi níbi tí wọ́n ti ṣe ikú pa àwọn agbésùmọ̀mí 15. Wọ́n ní nínú eléyìí ni wọ́n ti fi tẹ̀síwájú láti àná báyìí láti rí pé àwọn ará bíyè wọn kò ṣe kí ni wọn kò rí oorun mú bọ̀ láti ibi tí wọ́n ti ń wu ìwà yìí gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ dìímọ̀ pé a ti ń ṣe o a ti ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Gómìnà Abdulrazak wá fi dá gbogbo àwọn ará ìlú lójú wípé ẹ lọ fọkàn balẹ̀ ìṣèjọba mi ò ní dúró mi ní jókòó káwọ́ gbéra àfi tí n bá rí ẹ̀yìn àwọn ará bíyè. Ó sọ̀rọ̀ ìdánilójú yìí sí wọn wípé ẹ má fòyà gbogbo ibi tí wọ́n forí pamọ́ sí gbogbo rẹ̀ pátápátá ni a máa dé tá a sì máa finá mọ́ wọn síbẹ̀ gẹ́gẹ́ bí gómìnà náà ti ṣe ìlérí. Ó ní ẹ wò ó wọ́n lè sá o ṣùgbọ́n ẹgbẹ̀rún sàmú wọn kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ìdájọ́ òdodo ló máa lékè lórí àwọn ará bíyè. Gómìnà yìí sọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ rẹ̀ Rafiu Àjàkáyé ní ìlú Ìlọrin ní òní ni o. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́ẹ̀tì rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ọjọ́ gbogbo ní tòlè ọjọ́ kan náà ní tòlóhùn. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra náà
náà ti fọwọ́ òfin gbé àwọn afurasí mẹ́rin fún ẹ̀sùn ìdigunjalè àti ìjínigbé tí wọ́n sì gba ìbọn kan àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan lọ́wọ́ wọn lásìkò tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ wọ́n. Nínú àtẹ̀jáde eléyìí táwọn oníròyìn fi léde lánàá òde yìí, wọ́n ní agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Anambra iyùn SP Tochukwu Ikenga náà ló sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ elétò ààbò mìíràn tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu léyìí tó sì yọrí sí fífọwọ́ òfin gbé àwọn afurasí náà ní ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Agbẹnusọ náà sọ di mímọ̀ wípé gbogbo àwọn afurasí náà ló jẹ́ ọkùnrin tí ọjọ́ orí wọn kò sì ju ẹni ọdún 22 sí ẹni 40 ọdún lọ. Ó ní lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn afurasí náà lẹ́nu wò, ó ní alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá CP Nkiroye òun náà ni ó túbọ̀ fìdí ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ o láti rí i dájú wípé kò sí ibi ìpamọ́ kankan fún àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Bákan náà ó rọ àwọn ènìyàn láti túbọ̀ máa pèsè àlàyé lásìkò fún àwọn ọlọ́pàá láti gbógun ti ìwà ọ̀daràn. Lákòótán gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ẹjọ́ náà yóò dé ilé ẹjọ́ o tí iṣẹ́ ìwádìí bá ti parí. Inú ìwé ìròyìn Punch lẹ́tìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú bí wọ́n tún ṣe ìkọlù sí àwọn àmọ̀tẹ́kùn o ní ilẹ̀ Yorùbá. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn àmọ̀tẹ́kùn mẹ́ta ni àwọn Fúlàní ni wọ́n ti ṣe ìkọlù sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé wọ́n gbọ́ igbe àwọn ará ìlú wípé àwọn èèyàn Fúlàní àwọn agbésùmọ̀mí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gba ilẹ̀ àwọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ sí ọ̀rọ̀ yìí ló mú kí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn gbéra o láti lọ yọjú sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Wọ́n ní níbi tí wọ́n ti ń lọ báyìí nígbà tí wọ́n yóò dé ìkóríta kan ni àwọn arábí yìí ti ṣíná ìbọn sórí àwọn àmọ̀tẹ́kùn yìí ló fi di wípé wọ́n mú àwọn èèyàn mẹ́ta wọ́n mà ṣe bẹ́ẹ̀ wọ́n mú wọn balẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde. Wọ́n sọ di mímọ̀ wípé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn Adékúnlé Isaac Ọmọyẹlé ni ó ti kọ́kọ́ gbóríyìn fún àwọn àmọ̀tẹ́kùn látàrí bí wọ́n ṣe jí gìrì sí ọ̀rọ̀ náà tó sì ṣe ìlérí wípé ẹ wo ètò ààbò àní fi ọwọ́ yẹpẹrẹ mú gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ máa domi àlàáfíà ìlú rúṣẹ̀ àwa náà á ṣe bẹ́ẹ̀ á fi ojú wọn rí màbo. Gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti sọ di mímọ̀ wípé eléyìí tó ṣẹlẹ̀ yìí àgbà wípé ó ti ṣẹlẹ̀ látàrí pé gbogbo nǹkan tí àwọn aráàlú yìí kó dání ó fẹ́ le ju ti àwọn àmọ̀tẹ́kùn lọ ni wọ́n fi rí ọwọ́ mú láti lè ṣekú pa àwọn àmọ̀tẹ́kùn mẹ́ta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wọ́n ní ẹ wò ó iṣẹ́ ìwádìí ó sì ń ṣe bẹ́ẹ̀ ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú a sì máa rí wípé a rí ọwọ́ tó àwọn tó ṣiṣẹ́ láabi yìí ká lè fi mú wọn kádà òfin. Bákan náà ni ikọ̀ àmọ̀tẹ́kùn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé oríṣiríṣi àwọn èròjà ogun àwọn aṣọ lóríṣiríṣi tí wọ́n jẹ́ tọmọ ológun àti ti àwọn ẹ̀ṣọ́ ààbò ni wọ́n rí gbà padà lọ níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Àwọn aṣọ di mímọ̀ sí iwájú nígbà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú nípa ẹ dákun ẹ dábọ̀ ẹ fi tó wa létí ohun tí ó bá lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí tí wọn ò ní fi máa ṣe èyí tó wù wọ́n láàrin ìlú. Wọ́n pa àwọn àmọ̀tẹ́kùn mẹ́ta o ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ló wá kù báyìí? Ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀bà níbẹ̀. Láti bẹ̀ náà lágbà lọ sí òkè lọ́hùn-ún tí a bá lọ tí a bá dé àwa máa fẹ́ ìròyìn yẹn lójú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní BGI TV ẹ má fi ṣeré
ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn tí mo pé tá a bá ti débí àfẹ́máyọ̀nù náà lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà ni ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àyájọ́ ohun tá à ń ṣe lónìí àyájọ́ òmìnira lórílẹ̀ Nàìjíríà ẹlẹ́ẹ̀karùnlélọ́gọ́ta irú rẹ̀ Independence Day ni à ń pè é lórílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó gẹ́gẹ́ bí mo ṣe sọ dímọ̀ fún ilẹ̀ kan ẹlẹ́ni bẹ̀rẹ̀ lápò ọ̀dọ̀ tèmi nínú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ní àárọ̀ òní láti sàmì sí ọjọ́ òní ní wípé lótìtọ́ àti lódodo àtìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti di wípé àwọn nǹkan wọn fẹ́ kò mọ́ wọn fẹ́ fi ara da púpọ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ààrẹ sọ dímọ̀ pé kò rọrùn láti ṣe ìpinnu yẹn ṣùgbọ́n ó ṣe pàtàkì ní ìgbà náà nítorí táwọn bá gbé ìgbésẹ̀ yìí àwọn èèyàn kan wọn á máa kó gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ohun àlùmọ́nì ẹ̀tọ́ tó tọ́ sí gbogbo àwọn èèyàn wọn á dẹ̀ máa kó sí àpò ara wọn nìkan. Ààrẹ ṣàlàyé o wípé gbogbo àwọn owó táwọn á rékójọ lórí àwọn nǹkan wọ̀nyí àwọn darí sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ètò ààbò ètò ìlera ètò àwọn àkànṣe iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣẹ̀yìn rí lápò ọ̀dọ̀ tìyín ìbéèrè ńlá lélẹ̀ sí gbogbo ẹ̀yin náà ohun tẹ́ bá fẹ́ dá sí lórí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká lọ sí. bẹ́ẹ̀ni ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti sọ di mímọ̀ wípé ó ní láìpẹ́ láì jìnnà ó ní àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò bẹ̀rẹ̀ sí ní ìrírí àṣeyọrí lábẹ́ ìṣàkóso òun ó wá sọ fáwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n lọ rèé fọkàn wọn balẹ̀ o wípé ẹni bá forú ìsìndópin náà lágbọ́dọ̀ wípé wọ́n ti ń fara dàbọ̀ ní ọjọ́ pípẹ́ wípé kí wọ́n lọ ọlọ́kùnrin fọkànbalẹ̀ wípé ní báyìí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó ti so èso rere wọn ló tẹ̀ ti so èso rere ní wọ́n wá sọ wípé àwọn ẹlẹ́nu ń jẹ́wọ́ àwọn asọ̀sọ̀bọ́tò àwọn tó máa ń sọ̀rọ̀ kòdákùdé káàkiri ó wá lọ́wọ́ pé kán tètè lọ yá dẹ́kun o láti máa sọ̀rọ̀ kòdákùdé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àbí sí ìṣèjọba òun wípé orílẹ̀-èdè Nàìjíríà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe kíni ó ti so èso rere dẹ̀bá bí mi lóòótọ́ náà èmi ò kì í sábà ra nǹkan ṣùgbọ́n àwọn tó súnmọ́ mi tó yẹ kó máa ń ra nǹkan lẹ́yọ ẹyọ nígbà tí mo máa bi wọ́n lérè wọ́n ní àwọn nǹkan ti ń wálẹ̀ wọ́n ní pé kódà gan spáàgì ilé ìtàn tà ní 1-2 tẹ́lẹ̀ àwọn ló ti di náà ọ̀dẹ̀ láwọn apá àbí kan wọ́n níbi wọ́n ní ìrẹsì kan tá à ń jẹ tá à lè ṣe ká mọ̀ jẹ lójúmọ́ wọ́n lòun náà ti ń wálẹ̀ àwọn àmọ́ bó ti wá ní lápọ̀dọ̀ tí yín ń bẹ̀yẹ̀ gbọ́n tí ààrẹ sọ náà ni pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó sì kí ni ó sì so èso rere. Àdúrà náà ni pé kó bọ̀ sí kó túbọ̀ máa ṣe bẹ́ẹ̀ so èso rere gẹ́gẹ́ bí àdúrà wa lójoojúmọ́ torí pé àwọn tó kàn ni wọ́n mọ̀ lásìkò yìí ó Ọlọ́run jẹ́ kí láàbí kàn wá ẹ jẹ́ ká kúrò níbẹ̀ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bára wọn fà á àwọn Pegasan àti iléeṣẹ́ ibùdó ìfọpo Dangote ìjọba àpapọ̀ dẹ̀ ti bá wọn dá sí báyìí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ṣe rí àwọn tí wọ́n lé kúrò lẹ́nu iṣẹ́ nínú iléeṣẹ́ ibùdó ìfọpo Dangote ni wọn yóò gbà wọ́n padà láìpẹ́ láì jìnnà bákan náà ni wọ́n sọ dìímọ̀ pé èyí tí Dangote ṣe náà ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí àjọ àbí ẹgbẹ́ àwọn Pegasan ṣe na ìka ẹ̀sùn sí Dangote wípé báwo ló ṣe máa gba iṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tálẹ̀ máa lọ mú àwọn ará ọ̀hún wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọn ní ilé yìí kò bójúmu tó wọn lè tún sọ di mímọ̀ láti ọ̀dọ̀ alákòóso tó bá wọn dá sí ọ̀rọ̀ náà ní pé tó bá jẹ́ ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ wọ̀nyí ni láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Pegasan ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n lọ ṣe ẹ wo gbogbo eléyìí ni wọ́n ṣàfihànjú ọ̀rọ̀ láàrin ara wọn ní àná òde yìí ẹ ti gbọ́ bá ṣe kà á ẹ̀yin náà gbá wọlé ṣe rí i sí lójú òye tiyín ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí. ìjọba ìpínlẹ̀ Èkó náà ni wọ́n ti ṣe bẹ̀bẹ̀ o wọ́n ti yan olùkópa kan lórí ẹ̀rọ ayélujára ilé ètò orúkọ rẹ̀ jẹ́ Ayọ̀mípọ̀sí Olúwadáhùnsí tí gbogbo ènìyàn mọ̀ sí Mandikis gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú àjọ tó ń gbógun ti lílo oògùn òyìnbó nílòkulò nípínlẹ̀ náà wọ́n ní pé wọ́n yan Mandikis gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú wọn látàrí wípé wọ́n ní àwọn wò wípé báwo làwọn ṣe lè báwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀pọ̀ ènìyàn ọ̀gọ̀rọ̀ ènìyàn báwo làwọn ṣe lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi máa gbọ́ wọ́n wò wípé Mandikis yìí wípé gẹ́gẹ́ bí báwọn olólùfẹ́ rẹ̀ ṣe sọ lórí ẹ̀rọ ayélujára wípé ó dà pé òun náà ló lè ṣiṣẹ́ yẹn òun náà ló kájú òṣùwọ̀n yẹn wọn nítorí ẹ̀ ni wọ́n ṣe mú tán ṣe ìlú gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú wípé wọ́n á lè lò láti fi bá
àwọn ènìyàn ọ̀pọ̀ àwọn ènìyàn láti fi bá wọn sọ̀rọ̀ láti fi nǹkan tó fẹ́ fàyọ́ ń bẹ̀ láti fi ránṣẹ́ sí ọ̀pọ̀ àwọn ènìyàn ìdí ní ìtàn ṣíṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ̀ fẹ́ lọ bíi wípé ọmọ náà là ń rán síná òun náà ọmọ ẹni kò sì ní ṣe bẹ́ẹ̀ burú títí kalẹ̀ fẹ́kùn pàjẹ́ wọ́n gbé ìgbésẹ̀ yẹn wọ́n gbé bí ó tilẹ̀ jẹ́ pé kò dùn máa èèyàn kan nínú ṣùgbọ́n ohun táwọn fẹ́ fàyọ wọ́n ti ń fàyọ nínú ọ̀rọ̀ náà ẹ wò ó bẹ́ẹ̀ bá ṣe rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kwara níbi tí gómìnà wọn ti padà dá sí ọ̀rọ̀ tó ń lọ bí ẹ kò bá gbàgbé ẹ rí wípé ìkọlù ń wáyé ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń kọlù àwọn ará ìlú tí wọ́n sì ń gba ẹ̀mí lẹ́nu wọn gómìnà wọn Abdulrahman Razak ló ti wá ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ ààbò wípé ibi tọ́rọ̀ dédò yìí a ní sùn a ní wo gbogbo àwọn ará bíi la máa fi náà mọ́ pátápátá gómìnà náà sọ̀rọ̀ ilẹ̀kùn ní àná ní ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ àwa nìkan ti di ọ̀rọ̀ gbogbo ará ìlú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbọ́ sí bí ẹ bá ń gbọ́ lọ́tún bí ẹ bá ń gbọ́ lọ́sì ẹ rí i pé ó ṣe kí ni ó ń lọ ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń kọlu àwọn ará bíi ẹ wo kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa pẹ̀lú ìgbésẹ̀ tí gómìnà wọn gbé yìí kí lẹ rí sí ọ̀rọ̀ náà ẹ láǹfààní láti dá sí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sábẹ́ comment section wa láti bẹ̀ ẹ jẹ́ ká lọ sí. Olúbàdàn tìlú Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà náà ni ó ti túbọ̀ fi di yíyọ ara rẹ̀ kúrò nínú òṣèlú múlẹ̀ tó sì sọ di mímọ̀ wípé pàtàkì ojúṣe òun lórí àpèrè ọba náà ni láti sin ọmọ ènìyàn pẹ̀lú òtítọ́ àti òdodo. Ó sọ ọ̀rọ̀ yìí lásìkò ìgbà tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Abubakar àti àwọn aṣojú kan tí wọ́n ṣe àbẹ̀wò sí ní agbègbè nílé rẹ̀ tó wà lágbègbè Bódìjà nílùú Ìbàdàn tí wọ́n lọ kí ikú ayẹyẹ ìgbàdé eléyìí tí ó ṣe kọjá ní kòpẹ́kòpẹ́ yìí. Bákan náà Àtíkù Abubakar ó fi àsìkò náà ó fi rawọ́ ẹ̀bẹ̀ sí Olúbàdàn tìlú Ìbàdàn wípé kí wọ́n má bínú o wípé òun ò wá síbi ayẹyẹ ìgbàdé òpin àwọn kankan ló ṣẹlẹ̀ fún ìdí kàbí ìdí kejì ni ò jẹ́ kí ló fóun láǹfààní láti péjú sí ibi bẹ̀ tí ọba Rashidi Adéwọ̀lú sọ di mímọ̀ wípé tí ọba Rashidi Adéwọ̀lú sọ di mímọ̀ wípé òun ò bínú kí lóun fẹ́ bínú sí pé irú rẹ̀ a máa wáyé wípé ìgbà tó jẹ́ wípé pèsè pé yóò mọ̀ láti má wá sílé pé kódà òótọ́ náà ó jọ òun lójú pé ó yà òun lẹ́nu nígbà tó ń wo àwọn ìwé tí wọ́n kọ orúkọ sí àwọn èèyàn tí òun ń retí níbi tó yẹ pé ọ̀pọ̀ náà ni ò sì wá nínú wọn ó ní ṣùgbọ́n a lè fẹ́ irú ẹ̀ kù ó wá sọ di mímọ̀ bíi pé bóun ní pé lásìkò tí òun jẹ́ Olúbàdàn tìlú Ìbàdàn yìí àsìkò yìí náà ni láti kó ẹbí àti ará mọ́ra láti kó gbogbo ènìyàn mọ́ra pé eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ olóṣèlú tó sọ wípé òun kò ní dójú ti àwọn ẹbí ará ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re òun. ẹ wò ó ìyẹn jẹ́ ìròyìn kan tẹ́ tún máa láǹfààní láti máa dá sí ní àárọ̀ òní ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n tuntun ṣekú pa àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ti wà nílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn látàrí pé wọ́n jí sí ọ̀rọ̀ kan tí àwọn ará ìlú pè wọ́n sí wípé àwọn Fúlàní àwọn agbésùnmọ̀mí kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá gba ilẹ̀ oko àwọn lọ́nà àìtọ́ ló jẹ́ kí àwọn ará bíi gbéra o wọn ní lójú ọ̀nà bí wọ́n ṣe ń lọ báyìí àwọn ará bíi dọdẹ wọn ni wọ́n sì yìnbọn pa àwọn mẹ́ta láàrin àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn yìí ẹ wò ọ̀rọ̀ yìí ti fẹ́ wá ṣe kí ni ó ti fẹ́ lágbára báyìí o ọ̀nà wo láti gbé ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí Fúlàní ọ̀nà wo láti gbé ọ̀rọ̀ wọn gbà gẹ́gẹ́ bí olórí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn tí àwọn Àmọ̀tẹ́kùn Adékúnlé Isaac Ọmọyẹlé ti ṣe sọ di mímọ̀ pé irúfẹ́ ìkọlù yìí àwọn bu ẹnu àtẹ́ lù ú ṣùgbọ́n àtúnjẹ́ kí àwọn lágbára sí láti lè máa finá mọ́ àwọn ẹni wọ̀nyí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti káàkiri ilẹ̀ Yorùbá ẹ fẹ́ láǹfààní láti dá sí àyè ṣí sílẹ̀ dá sí lábẹ́ comment section wa ní àárọ̀ òní ìyẹn jẹ́ ìròyìn kan tí a ti mú wá sí etí ìgbọ̀nyín. bẹ́ẹ̀ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra náà lọ sọ́wọ́ òfin gbé àwọn afurasí mẹ́rin fún ẹ̀sùn ìdígunjalè àti ìjínigbé ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé wọ́n máa ń sọ pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan náà ni tòló wọ́n ní ọwọ́ pálágbá wọn ṣe kí ni ó ti padà ṣẹ́gi o wọ́n ní agígun kó máa ṣọ́gi gùn kó má bàa ṣe kí wọ́n bá gbogbo oyin wọ́n láwọn ilé ti gbogbo oyin báyìí ó wọn náà ti fọwọ́ òfin gbé wọn wọ́n ní nígbà tí wọ́n gbé wọn wọ́n ní wọ́n bá ìbọn kan ní àkàtà wọn pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra náà ti wá sọ di mímọ̀ wípé
wípé lẹ́yìn táwọn bá parí iṣẹ́ ìwádìí wípé àwọn afurasí náà wọ́n ṣe kíni pé wọ́n fojú ba ilé ẹjọ́. bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n fojú wọn ba ilé ẹjọ́ nítòótọ́ ẹ̀yin náà lè láǹfààní láti dá sí ìròyìn nípa fífi àwọn àtẹ̀ránṣẹ́ yín ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ wò ó ní ọ̀ṣun ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi bá wa jẹ́ láàárọ̀ ní adúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ ò ní bàjẹ́ níbi láwọn orin wọn fún ti ìròyìn nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ó yẹ jẹ́ àmà lórí wa. so owó ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfọ̀fun náà ni ò jẹ́ àwọn mìíràn jù báyìí lọ lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ mo ní èsì tẹ̀ fi ń gbé wa èsì náà kò ní di láṣẹ Èdùà ojú tẹ̀sí fi ń wùwà ṣe mọ̀ pé ojú náà ni ọba ara òun ìmọ́lẹ̀ ara mo ní ojú náà kò ní relédè wà láṣẹ Èdùà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójúpọ̀ ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede mọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede mọ̀ _22 YouTube bàbá gbàgede ìmọ̀ TV àyédèṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì múmáwòrán BGI TV orúkọ tèmi ò yípadà ọ Títílayọ̀ Àgbọ̀lá náà ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ẹ má gbàgbé gbà ń bọ̀ pẹ̀lú ìròyìn eré ìdárayá tí a bá kúrò ní abala yìí ojú ní omi kì í ṣe àmọ̀ fọlọ́kọ̀ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọjà báyìí wọ́n á mọ̀ pé dọjà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọlọ́rọ̀bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bí ìyà ṣe jẹ ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin ti orílẹ̀-èdè Nàìjíríà tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún under-17 ọ̀nà wa o Ghana náà wà pẹ̀lú àmì ayò 2-0 láti pèrègede fún ìdíje AFCON ti under-17 ti ọdún 2026 ní àná òde yìí ní ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final gẹ́gẹ́ bó ti ṣe wáyé báyìí tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ náà nígbà tí wọ́n yóò gbà sí iwájú lòdì wípé àjẹgóòlù méjì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà lè má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Golden Eaglet ni wọ́n ṣe dáadáa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí wọ́n ti ń bá bọ̀ níbi tí wọ́n ti ná orílẹ̀-èdè olómìnira Benin Republic pẹ̀lú àmì ayò 4-1 ní kí ó tó di wípé wọ́n bá yà pàdé lọ́wọ́ orílẹ̀-èdè Ghana ní àná òde yìí ẹ̀wọ́ orílẹ̀ for the winner ẹ̀kú rọ̀jú for the loser ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ọmọ tí wọ́n ń sọ Victor Osimhen lásìkò yìí Victor Osimhen tí wọ́n fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná ló ti wá padà sọ̀rọ̀ wípé tẹ́ bá ń wá ikọ̀ agbábọ́ọ̀lù tó tóbi lágbàáyé lásìkò yìí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ yẹn Galatasaray òun ni kí ẹ lọ mú látàrí bí wọ́n ṣe lọ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní àná òde yìí níbi ìdíje UEFA Champions League pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo ẹ má gbàgbé pé Victor Osimhen náà ló gbá góòlù kan ṣoṣo yẹn náà wọlé ní àná òde yìí gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà wípé lákọ̀ọ́kọ́ mo kí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mi kú oríire wípé àwọn tá a kojú lánàá òde yìí wọn kì í ṣe ẹ̀rọ rírọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a jáwé olúborí òní òun ti jìnnà sí ikọ̀ agbábọ́ọ̀lù yìí ṣùgbọ́n òun dúpẹ́ wípé bí òun ṣe padà yìí òun padà lọ́nà tó yà lára ọ̀tọ̀ Victor Osimhen ẹni tó fi ìtàn balẹ̀ lánàá nígbà tó kojú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ni ó ń sọ eléyìí ó di orílẹ̀-èdè Italy nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan Luka Modric òun ni ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ́nìmọ̀gbá fún orílẹ̀-èdè England tí ń sọ̀rọ̀ rẹ̀ ìyẹn Fabio Capello ni ó ti sọ dímọ̀ pé ṣẹ́rí Luka Modric òun ló ṣe kíni òun ló ń dominate òun ló ń rí dáúlà rẹ̀ lò lásìkò yìí níbi ìdíje Italian Serie A gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé Luka Modric látìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ló ti ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù náà oníṣẹ́wárí Kevin De Bruyne ní tiẹ̀ òun náà ń ṣe dáadáa ṣùgbọ́n kò rí ọwọ́ mú tó Luka Modric gẹ́gẹ́ bí Fabio Capello ṣe ti ń ṣe àpèjúwe Luka Modric látìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan lórílẹ̀‐èdè Italy ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Enzo Maresca ni ó ti wá tọ́ka síbi tí ó yẹ káwọn ti jáwé sóbì o ní
nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ó sọ di mímọ̀ wípé òun ti rí wípé ọwọ́ iwájú yẹn gangan ló kù sí fún òun àti ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ láti lè sọ di mímọ̀ pé àwọn ṣe kíni àwọn jáwé olúborí. Enzo Maresca ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea òun ló sọ ilé ìdí mímọ̀ lẹ́yìn tí wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ tán kan lánàá ẹni kojú ikọ̀ agbábọ́ọ̀lù Benfica gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó níbi tí adédúró yìí àti rí àwọn ibi tí a kù sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ó sì ṣe ìlérí pé tí wọ́n bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní òpin ọ̀sẹ̀ yìí àwọn yóò gbìyànjú láti jáwé sóbì. Ó yá ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ti àwọn Barcelona ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona Hansi Flick ló ti sọ di mímọ̀ wípé ṣẹ̀rí Lamine Yamal tó bá fẹ́ dé ìpele tí ó ga ó gbọ́dọ̀ ṣe àtúnṣe nípa ti àwọn ìwà rẹ̀ kan. Lamine Yamal ẹni tí ó ti yà lárọ̀tọ̀ látìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé òun náà ló mú ipò kejì níbi ayẹyẹ fífún àwọn agbábọ́ọ̀lù ní àmì ẹ̀yẹ tá a mọ̀ sí Ballon d'Or. Hansi Flick ló ti wá sọ di mímọ̀ pé ẹni tí ń ṣe Lamine Yamal yìí ó gbọ́dọ̀ gbìyànjú láti jáwé sóbì nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn akẹgbẹ́ rẹ̀ ní ọwọ́ ẹ̀yìn wípé ẹ̀bùn lásán kò ṣe é tó bá fẹ́ dé ìpele gíga gẹ́gẹ́ bí Hansi Flick ṣe ti sọ di mímọ̀ nípa ti Lamine Yamal. Ẹ jẹ́ ká lọ síbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó ti wáyé ní àná tá a máa sọ̀rọ̀ nípa ìdíje UEFA Champions League. Ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ó kóyè bẹ̀rẹ̀ ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Almaty pẹ̀lú àmì ayò 5-0. Atalanta ó na Club Brugge pẹ̀lú àmì ayò 2-1. Galatasaray àti Liverpool wọ́n jọ wà kò ní o. Galatasaray ló jáwé olúborí pẹ̀lú àmì ayò 1-0. Inter àti Slavia Prague wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n na tán bí owó. Inter ló padà jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-0. Chelsea náà jáwé olúborí wọ́n na Benfica pẹ̀lú àmì ayò 1-0. Pafos àti Bayern Munich kó bẹ̀rẹ̀ ìyà fún wọn pẹ̀lú àmì ayò 5-1. Atletico Madrid àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n na Eintracht Frankfurt pẹ̀lú àmì ayò 5-1. Olympique Marseille àti Ajax Marseille wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 4-0. Bodi Glimt àwọn náà àti Tottenham 2-2 ni wọ́n parí sí ní àná òde yìí. Ó ń tẹ̀síwájú lónìí o níbi ìdíje UEFA Champions League àti Mari Karabakh àti FC Copenhagen wọn yóò máa gbéná wojú ara wọn. Union Goalies àti Newcastle àwọn náà yóò máa kojú ara wọn. Barcelona àti Paris Saint-Germain àwọn náà yóò máa gbéná wojú ara wọn. Borussia Dortmund àti Atletico Madrid wọn yóò máa gbéná wojú ara wọn. Monaco àti Manchester City àwọn náà yóò máa kojú ara wọn lónìí. Bayer Leverkusen àti PSV Eindhoven àwọn náà yóò kojú ara wọn. Arsenal àti Olympiacos àwọn náà yóò kojú ara wọn. Villarreal àti Juventus èyí náà ni kò ní di ọ̀la. Napoli àti Sporting CP àwọn náà yóò máa gbéná wojú ara wọn ní alẹ́ òní. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti àwọn ìdíje UEFA Champions League tó bá dọ̀la bí tí wọ́n bá gbadé a máa fi tó yín létí. Ó ní ọ̀ṣẹ́ ọlọ́kàṣe gbogbo ẹ̀jẹ̀ fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ títí di ìgbà mìíràn tá a fi láǹfààní láti mú àkọ́tún ètò yìí wá sí etí ìgbọ̀nyín. Òdú ni mímì kí n ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.